kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Aiyedatiwa lé ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ dànù. Èyí lohun tó ṣe o. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa ti fi ọwọ́ òsì júwe ilé fún ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ o. Adébáyé Ewéńlá. Ọkùnrin náà ni olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àsọgbó. Akọ̀ròyìn gbọ́ pé àwọn agéginígbó kan ló mú ẹ̀sùn ọkùnrin náà lọ sọ́dọ̀ gómìnà. Wọ́n ní ó ń gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn, bẹ́ẹ̀ ló sì tún dúnkokò mọ́ àwọn. Nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn gómìnà lórí ètò ìròyìn Ebenezer Adeniyan gbé jáde lọ́jọ́rùú Wednesday ọjọ́ 9 oṣù yìí ló sọ pé gómìnà Aiyedatiwa ti yọ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àwọn aṣọ́gbó nípò lẹ́yìn ọ̀sẹ̀ kan lélẹ́yìí wáyé nítorí ẹ̀sùn rìbá gbígbà àti ìdúnkokò mọ́ ẹni tí àwọn agéginígbó fi kàn án. Gómìnà ti wá pàṣẹ pé kí ìwádìí tó lóòrìn wáyé láàrin àwọn tí wọ́n ń mójútó àwọn igbó ọba nípìnlẹ̀ náà. Láìpẹ́ rárá ni wọn yóò kéde ẹni tí wọ́n fẹ́ fi rọ́pò Ewéńlá. Gómìnà wá rọ àwọn tí wọ́n di ipò òṣèlú mú nípìnlẹ̀ náà pé kí wọ́n fẹ̀sọ̀ ṣe o, kí wọ́n sì rí i pé àwọn ń tẹ̀lé òfin àti ìlànà tó jẹ mọ́ ipò tí wọ́n dì mú. Ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ̀sùn kàn náà, ìyẹn Ewéńlá, ti sọ̀rọ̀ o. Ó ní àwọn tí wọ́n fẹ́ ba orúkọ òun jẹ́ ni wọ́n fi àwọn ẹ̀sùn náà kan òun. Kò sóhun tó jọ mọ́ bẹ́ẹ̀ rárá o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìlú Àwọ̀tán. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.